ìyàwó olóògbé Àjíkìjàgà tó jẹ́ gbajúmọ̀ òṣèré Nollywood Yorùbá ṣe àwọn àlàyé lórí ohun tí ó ṣekú pa ọkọ ẹ̀ àti bí àwọn ẹbí olóògbé Àjíkìjàgà ṣe tàwọn dànù tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n dà bí ọgbọ́n tí wọ́n lè jáde kúrò nílé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ ikú ọkọ ẹ̀ ṣẹlẹ̀ gangan. Ó mà ṣe ò bá lè lékú ilé dahoro. Arábìnrin Táíwò ṣe gbogbo àlàyé lásìkò tí ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú gbajúmọ̀ òṣèré Nollywood Yorùbá Bíọ́lá Báyọ̀. Gbogbo ọ̀rọ̀ tí ìyàwó olóògbé ọ̀hún sọ ló bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ tó sì fẹ́ máa bomi lójú ẹni pẹ̀lú. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn mi, àmọ́ ṣáájú kí n tó máa tẹ̀síwájú. Bá mi máa tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí, ẹ like fídíò yìí, bẹ́ẹ̀ lẹ sì láǹfààní láti fi èrò tiyín nípa tí mo mú wáyé máa sọ sí comment, kẹ́sì máa bá mi share ètò yìí kó máa lọ káàkiri lórí ayélujára. Nínú àlàyé tí arábìnrin Táíwò tó jẹ́ aya olóògbé Àjíkìjàgà ṣe, ó ní ọkọ òun ló kàn ṣe bẹ́ẹ̀ ṣe ẹsẹ̀ gbé lásìkò tí ó fẹ́ sọ̀kalẹ̀ láti inú dánfó kan tí ó wọ̀ lọ́jọ́ ọjọ́ kan. Okay, wọ́n wọ public transport. Wọn gbé mọ́tò wọn lọ. So okay, he wants to get down from the bus, so he now missed his step. So that's when he fell. Ìṣẹ̀lẹ̀ yìí gan ni àti láwọn ò kọbi ara sí rárá. Eléyìí gan ló sì wá di nǹkan tí ó wá dì nílá tó sì ṣe okùnfà ikú olóògbé Àjíkìjàgà. Ilé ayé àfọwọ́bà fílẹ̀ mà ní. Ó tún wá jẹ́ kó di mímọ̀ fún wa wípé ní gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí gan ṣẹlẹ̀, òun wà nínú oyún oṣù 8 tó sì ṣe wípé ọmọ tó wà lọ́wọ́ òun tó àkọ́bí òun fún Àjíkìjàgà kò ju ọmọ ọdún 2 lọ lásìkò ìgbà náà. Ó ní àdágbé àdáfà báyìí ni òun fi ìtọ́jú Àjíkìjàgà ṣe. But I'm doing everything. Simba, you know I'm pregnant, wọn dẹ̀ lè rìn gbogbo ìgbà yẹn mọ́, so mo máa lọ school. Tí máa gbé wọn síbẹ̀ láàárọ̀ tí mò ń lọ sí school. Màá ti wò bẹ́ẹ̀ òun, màá ti débẹ̀. So màá kúrò ní school, màá wá gbé wọn kúrò níbẹ̀ yẹn again, and I'm pregnant. Màá tún wá gbé wọn kúrò níbẹ̀, màá gbé wọn wọ níbí, màá tún padà. Ó lóun ṣètọ́jú ẹ̀ títí tí ó fi wá di wípé ọjọ́ lọ́hùn ní pé arábìnrin yìí tún wá tẹ̀síwájú. Ó ní ẹ̀yìn ìgbà tí wọ́n ṣe ètò ìsìnkú Àjíkìjàgà tán ni àwọn mọ̀lẹ́bí bá jókòó ni wọ́n ṣe ìpàdé mọ̀lẹ́bí. Ó ní nínú ìpàdé yẹn ni àkọ́bí Àjíkìjàgà tí ó porúkọ ẹ̀ ní Abdulrasheed. Ó ní ibẹ̀ ló ti dìde ló ti sọ̀rọ̀ ló ní ṣé wọ́n mọ̀ pé Àjíkìjàgà ti kú báyìí, àwọn ò ní lè máa tọ́jú ìyàwó ẹ̀ ìyẹn ìyá Jamal tí ń bẹ nílé, àwọn ò ní lè máa ṣètọ́jú ẹ̀ mọ́. Fún ìdí èyí kí arábìnrin yẹn kó padà sílé àwọn òbí ẹ̀. It was that my husband first born that stood up that said, ṣe mọ̀ pé Àjíkì ti kú báyìí, àwọn ò lè tọ́jú ìyá Jamal kí ìyá Jamal máa lọ ilé wọn. lọ́jọ́ tẹ̀sí wọn. Tó ṣàwá pé mi àti àwọn ọmọ mi ò mú pain jáde kúrò níbẹ̀, not even pants, aṣọ tí mo kàn sáré wọ̀. Okay, ẹ má bínú ma. Are you saying they took you from that place to your parents' house? You didn't go back to your house that you were living with your husband. Why? Àwọn ò lè tọ́jú mi. Ó lágbára o, irú kí lè lè nílẹ̀ Yorùbá. Àwọn ò lè tọ́jú pé òun ò láǹfààní láti mú nǹkan kan jáde kúrò ní ilé Àjíkìjàgà. Ó nítorí àti ibi ètò ìsìnkú táwọn parí yẹn ni wọ́n ti gbé òun kẹ̀tíkẹ̀tí ó dìlé àwọn òbí òun níbi tí wọ́n lọ jáun sí, pé ibẹ̀ gan lòun sì ti ṣe òpó. Ó lágbára ò nílẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn mi, níbo náà ti ń ṣerú ẹ̀. Àdájú ẹbí làwọn ẹbí ìṣá o. Kí ọmọ lọ máa ṣe opó nínú ilé ìyá àti bàbá ẹ̀ tí ó sì ní ìyá àti bàbá láyé. Ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ wọ́n ń ṣerú ilé ìbí nílẹ̀ Yorùbá? Wọ́n ní ọmọ burúkú dùn fẹ́, àná burúkú báyìí ni òdùn ní. Ó lágbára o. Lẹ́yìn gbogbo eléyìí ó lówó láǹfààní gan láti padà sí inú ilé Àjíkìjàgà mọ́ títí di òní olónìí. Pé kódà nígbà tí wọ́n fi ṣe àdúrà ọjọ́ 9 ó ní wọ́n fẹ́ kó òun mọ̀ débi pé òun ó wà lórí ìjókòó, àmọ́ Ọlọ́run fi àwọn àgbà òṣèré Nollywood Yorùbá méjì kan Ọlọ́run fi ṣe áńgẹ́lì òun. Àwọn méjèèjì gan ló gbà òun kalẹ̀ lọ́wọ́ àwọn ẹbí ọkọ òun tóun fi padà wà lórí ìjókòó lọ́jọ́ tí wọ́n ṣe 8 days fìdáù
Àjíkìjàgà oní Saheed Balógun àti olóògbé Aisha Abímbọ́lá ó lágbára ọ̀nà ṣe ní ká gbélé ayé ṣe rere gbogbo ohun tá a bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ni ó dà bó bá dọ̀la o pé lẹ́yìn àdúrà òun náà sì rèé òun tó padà sílé àwọn òbí òun ni ó lágbára o ó ní gbogbo ìṣẹ̀lẹ̀ yìí gan gbogbo ọmọ ọdún òun lásìkò gbà yẹn ó ní kò ju ọmọ 29 years lọ ìṣẹ̀lẹ̀ yẹn gan ló ní ó wúwo púpọ̀ fún ọjọ́ orí òun lásìkò ìgbà náà kódà ó fẹ́ di nǹkan tí ó ń wá ń fẹ́ máa affect ọpọlọ òun débi wípé òun dẹni tí ó ń kanra mọ́ àwọn èèyàn kódà ó ní ìṣẹ̀lẹ̀ yìí olóògbé òun lákìyẹmí ara débi wípé òun ò lè padà sí ẹnu iṣẹ́ olùkọ́ tí òun ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣẹ́ni tó ti rówó jẹun ló fẹ́ rówó fi ṣe. So you stop here. I stopped my education because of my husband. I dropped my music career because of my husband Ajigi. I converted. Èmi mo gbà àwọn parents mi wọ sẹ̀lẹ̀. But I dropped that religion because of my husband Ajigi. Now these people that are doing SAR are ready to use us as slave now. Lẹ́yìn 45 days tí ọkọ òun kú ni òun ṣẹ̀ wá bímọ ẹlẹ́ẹ̀kejì. Ó mà ṣe o Ọlọ́run máa tó ẹbí léèrè o bó ṣàṣe wù ẹ́ ló ṣe ń dára nínú ayé àwa ọmọ ẹ̀dá. Kọ́lọ́run túbọ̀ máa bá wa fi ọ̀run kẹ́ olóògbé Àjíkìjàgà tẹ́yìn èèyàn mi bá sì rántí wípé olóògbé Àjíkìjàgà ti jáde láyé báyìí ó ti ń tó bí ọdún 9 arábìnrin Táíwò wá ń jẹ́ kó yé wa wípé títí di láti bí ọdún 9 báyìí tí Àjíkìjàgà ti kú títí di àkókò yìí inú ilé àwọn òbí òun lòun sì ń gbé tó sì ṣe wípé àti jẹ àti mu àti rí ná àti rí lò fún òun àtàwọn ọmọ òun ó di gbáǹkó. Kí ni mo fẹ́ ṣe? Mo máa ń kiri o wá gbé ọjà mi sórí sìn. I go to 5 days market. I will hawk. Hawk that my husband will not allow me to hawk when he was alive. I will hawk so I can feed my children. Mà lágbára o àṣé ẹ̀yin èèyàn mi àṣé òótọ́ mà ní ọ̀rọ̀ àgbà òótọ́ lòwe Yorùbá tó ní má ṣe bí bàbá kò lè dàbí bàbá láéláé má ṣe bí ìyá kò lè jọ̀yà kọ́lọ́n dákun dábọ̀ kó má jẹ́ afẹ́rù wálẹ̀ fẹ́ni tí ò ní mójútó tá a bá jáde láyé tán bàbá ṣe ń sọ irú àdúrà yìí kéèyàn ò dúró kó sàmì dáadáa nítorí ilé ayé Ọlọ́run má jẹ́ akú fọ́tàyọ̀ ni o. Ẹ̀yin èèyàn mi kí ni èròǹgbà tí yín lórí ọ̀rọ̀ yìí kí ni ìdáhùn yín sọ̀rọ̀ yìí ẹ máa sọ sí comment kájọ máa tàkùrọ̀sọ ǹjẹ́ kò kàn tí ẹ̀yẹ káwọn ẹbí kan gbìyànjú lóòótọ́ àwọn náà lè má ní mọ̀ọ̀chì lọ́wọ́ àmọ́ wọ́n ní tẹnitẹni tàkísà ń ta àtàn ṣé kò yẹ kán tiẹ̀ ṣègbìyànjú wọn díẹ̀ lórí ìyàwó àtọmọ tó lóògbé Àjíkìjàgà fílẹ̀ Ọlọ́run dákun bá wa tẹ́ olóògbé Àjíkìjàgà sí afẹ́fẹ́ rẹ̀ kọ́lọ́n sì túnbọ̀ máa bá wa dúró ti aya àtọmọ tó fi ilẹ̀ sáyé. Ẹ̀yin èèyàn mi ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí tẹ́yìn ò bá ti tẹ̀ tẹ́lẹ̀ ẹ like ẹ comment kẹ́ sì máa bá mi share ètò yìí kó máa lọ káàkiri ẹ ṣeun.